Welcome to Kayefi Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, Isele tá tún mú wá fún yín, Isele Kayefi ni, kí Ọlọ́run kó máa fi sọ ẹ̀ sọ gbogbo wa, and then ibi tí ó yẹ kí gbogbo wa tá jẹ́ ọmọ èèyàn adarí oorun, ibi tó yẹ ká ti fura ká ti bẹ̀rù Ọlọ́run lélẹ̀, because Ọlọ́run ó ní kápá lórí ohun gbogbo. Ìṣẹ̀lẹ̀ tí a tún mú wá fún yín yìí, ìṣẹ̀lẹ̀ tí ó ní agbára ni, Isele Kayefi ni, níbi tí òkú tí ó ti ń sọ̀kò fún àwọn tí wọ́n ń gbé ilé ní ìlú Abeokuta. So gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ nǹkan tí ó yáyàn lẹ́nu, because ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn tí wọ́n ń gbélé, tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé òkú ló ń sọ òkò. So àwọn ọmọ bàbá tí wọ́n ní ilé, àwọn náà ṣàlàyé nígbà tí bàbá Fásunlé Mákindé tí wọ́n débẹ̀ láti lọ ṣe interview. A gbé òṣùbà fún bàbá Fásunlé Mákindé, because àwọn ni wọ́n jẹ́ ká mọ bó ṣe ń lọ, àwọn náà jẹ́ kí a mọ ìṣẹ̀lẹ̀ tó kàn lè ṣẹlẹ̀ gangan. So a máa play fídíò ẹ̀ fún yín sìn, ẹ̀yin náà máa gbọ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ lójú wọn àti àwọn tó ṣẹlẹ̀ sí, bí wọ́n ṣe ṣàlàyé nǹkan tí ó rí lè ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ àgbáyé, àdúgbò tá a wà yìí ni wọ́n kí lórúkọ àdúgbò yìí, Ìlógbò. A tún gbọ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ládùúgbò yìí tí wọ́n sọ pé òkú sọ ẹjọ́ ń sọ̀rọ̀, tí wọ́n ń sọ wípé tálélẹ́jì, tí wọ́n ń sọ fún wa wípé òkúta ó ń jáde láti inú sàárè, pé òkú ń sọ òkò fún àwọn èèyàn nínú ilé táwa yìí. Lára àwọn òkúta ilẹ̀ ń wò lórí fáànù yìí, lára àwọn òkúta ilẹ̀ ń wò lórí òrùlé yìí ládùúgbò Ológbò ní Abẹ́òkúta. Wọ́n ní òkú ń sọ òkò jáde, ó ń fi òkò ṣe àwọn èèyàn ní jàǹbá rẹpẹtẹ nínú ilé táwa yìí ni ó, ládùúgbò Ìlógbò ní Abẹ́òkúta. Ibẹ̀ la gbé wà yìí. Gbogbo ẹ̀ olólùfẹ́ wa Fásunlé Mákindé, ọmọ ayé tí kò gbọdọ̀ pàtàrùn gbọdọ̀ gbére. Nítorí ṣẹlẹ̀ rèé o, àdúgbò yẹn la wà, àwọn òpó tó ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tó ti ń pè wá ipò ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹjá lọ gbọ́n ní áfíjú, mo nígbàgbọ́ pé nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Àkókò táwa wà ń bí, òkú ò ní sọ wá lókò lágbára lọ́wọ́ Ọlọ́run bá, torí wọ́n lọ́sàn yìí pé àwọn òkú sàárè pọ̀ ń bí, lára àwọn sàárè rèé, lára ẹ̀rẹ́ o, ṣe ti rí sàárè rèé, ìkan rèé, ìmí rèé, ṣe ti rí sàárè rèé níbi táwọn màmá mi gbé wà yìí. A gbọ́ lẹ́nu ọ̀pọ̀ díẹ̀ lára wọn, ṣùgbọ́n ìsàárè ìlú ìtúrè lẹ́gbẹ̀ẹ́ eléyìí. Ẹ ti rí tó Olúwa olùṣọ́ àgùntàn mi o, mi kì yóò ṣe aláìní. Ilé ọ̀hún rèé o, ìtàn ní òkú gbé ti ń sọ wọ́n ní òkúta rèé. Ẹ jẹ́ káwọn tó wà mẹ́ ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Àwọn tó ń gbénu lé ń bí, ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ la gbé wà yìí o, wọ́n ṣàlàyé díẹ̀ fún wa nípa ohun tó ń ṣẹlẹ̀. Kí lorúkọ yín mà? Kẹ́hìndé lorúkọ yín. Alájà inú ilé ilẹ̀ náà ń gbé. Bẹ́ẹ̀ni sà. Kí lẹ sọ pé ó ń ṣẹlẹ̀? Ọjọ́ Wednesday yẹn ó ti pé jẹ̀ẹ́dógún báyìí ní ìsọ̀lá ló máa pé jẹ̀ẹ́dógún. A kẹ̀rí pé òkò ń sọ, àdẹ̀mẹni tó ń sọ láti nǹkan bí aago 8 àárọ̀, ó dẹ̀ sọ títí di aago 9 alẹ́. Gbogbo wa dẹ̀ ti sùn nígbà tá mẹ́ni tó ń sọ, àti bí bọ́yá àwọn èèyàn ló ń sọ̀kò yẹn. But nígbà tó tún wá dijọ́ Sunday, wọ́n tún sọ lu màmá àgbàlagbà tó jẹ́ láńlọ́ọ̀dù wa yìí. Wọ́n ń sọ ní alẹ́, wọ́n kọ́kọ́ sọ igi ìgbálẹ̀ àti ṣò, wọ́n kọ́kọ́ sọ lù wọ́n, àwọn òkàkún àdá wọn lóhùn. Nígbà wá dàárọ̀ ọjọ́ Monday, wọ́n tún sọ lù wọ́n níbi tí wọ́n jókòó sí bí bàbá yìí. Gbogbo wa sànà irú kí ló wá ń ṣẹlẹ̀ nínú ilé yìí. Nígbà máa dé kan bíi 9:30, àwọn ọmọ mi sùn sínú yàrá yìí. Nínú yàrá gangan. Nínú yàrá tó wà ní last one, yàrá tó wà ní àárín yẹn. Àwọn ọmọ mi sùn síbẹ̀. Ìgbà táwọn ọmọ mi máa sùn síbẹ̀, ìgbà tó di nǹkan bíi 9:30 yẹn, báwọn ọmọ mi ṣe pariwo pé mọ́ ìmì òkò mo lóko òrúwo. Bí mo ṣe bọ́ta nìyẹn, ó sá pariwo pé òkò lórí òun o. Abátúnyá ìlọ̀pàkúlà house
èmi náà yẹ lọ́ba ń gbàgé kí n ṣàlùwàlà kí n yan náà fìlà ọmọ yìí ò tí gbàgé wọn bó ṣe wọnú yàrá báyìí tí wọ́n ń ka kìíní yẹn bí wọ́n tún ṣe sọ oko yẹn lù wọ́n ń gbà yà nìyẹn bọ́mọ mi ti sọ pariwo oko gbogbo àbá sáré bọ́ta màmá dẹ̀ dúró wọ́n ro sọmọ́ gbà yà wọ́n sá dúró sójú ọ̀nà yàrá wọn bá ní à bí wọ́n ṣe fáwọn náà ní àná nìyẹn bí wọ́n ṣe fáwọn náà lánàá nìyẹn bí wọ́n ṣe sọ fáwọn náà lánàá nìyẹn màmá ò tí ì sọ débì kan wọ́n sọ oko yẹn lù wọ́n nígbà yà ni ìyẹn lójú ọ̀nà wọ́n sọ lù wọ́n nígbà yà bí màmá tún ṣe máa jáde báyìí wọ́n tún sọ lù wọ́n nígbàrún. àwọn wo ló ń sọ òkú. àárí nǹkan tó ń sọkò. kí lẹ sọ pé ó ń sọkù tẹ́wọ́. òkú ni o òkú ló ń sọkò ààrẹ nìyẹn o òkú ni o. ẹni gbogbo àwọn òkúta tẹ ẹ rí ń bẹ kí òkúta nù sàárè ni ó wà ní pàṣẹjì ń bẹ nísìnyí òkúta nù sàárè ni o ó tún yá máma tún jókòó sí bíbáyìí ó tún lẹ́wọ̀n lóko ọkọ mi tún jókòó sí bíbáyìí bó ṣe máa jókòó tó ń yí ẹ̀yìn báyìí tí wọ́n ti lé màmá lọ yí pé ẹ ká máa lọ bóyá ẹ̀yìn náà lè jẹ́ kí wọ́n máa sọ̀kò wàláhì yín ò tí sọ̀rọ̀ yẹn tó tá tó yìí wọ́n tún sọ ọ́ lù lẹ́yìn ọ̀run ní pa o. tó mọ̀ wọ́n pé wọ́n fi ọwọ́ tiwa wọ̀ wá lákòókò tàwa ń bí màmá kejì yẹn dà. àwọn rè èyí alákàrà ẹ bọ́ sí èyí alákàrà ẹ̀yin ni lálùlẹ̀dì àbí ẹ̀yin gangan lẹni ilé bàbá yín ló kọ́lé yìí máàmì kí lorúkọ yín. Mọ́ríámọ̀ dúró wojú àbí Mọ́ríámọ̀ dúró wojú lorúkọ yín màmá kí ni tó ń ṣẹlẹ̀ gan nínú ilé yìí. Kí ló ń sọ̀kò? Àmọ́ ọ̀rẹ́ ó kàn ń sọ̀kò. Kí ni ó jẹ́ ló ń sọ̀kò? Òkú ni. Òkú ó wá lé ó wá kọjá ojú ẹ̀. Ṣé ẹ ṣe pé ẹ ṣe sàrà fáwọn òkú yìí? Ọjọ́ tó ti à ń ṣe sàrà fún wọn tẹ́lẹ̀ gba àwọn oníṣọ́ọ̀ṣì jẹ́ pé kèfèrí nǹkan kan. Lẹ bá dá dúró. Nígbà àwọn oníṣọ́ọ̀ṣì sọ pé gbogbo ẹni bá ń ṣe sàrà fókù wọ́n ní kèfèrí ni lẹ bá dá dúró lẹ bá ṣe sàrà mọ́ níbo lẹ sí bàbá àti ìyá yín sí. Bàbá ni ìyá ló wà lẹ́yìn kú. Ẹ̀yin náà ṣe sàrà fún màmá ó lágbára ó sàrẹ́ bàbá lélẹ́yìí àbí tí bàbá rè tí màmá dà ẹjá wọnú lé nípa ìfẹ́ olùgbàlà yóò sì kan nípa ìfẹ́ olùgbàlà yóò sì kan. lára àwọn òkú yẹn rẹ̀ àbí àwọn rèé o ṣẹ́tìrì àwọn òkú yẹn lẹ̀ ń wò yìí ó yá sàárè màmá lélẹ́yìí àbí eléyìí lágbára o. òun lélẹ́yìí inú ilé yẹn rèé o lára àwọn sàárè lára àwọn òkúta òkú tó wà nínú sa òkú òun rèé tọ̀sán yìí dà tọ̀sán yìí lélẹ́yìí àbí ó lágbára o lára ẹ̀ náà lélẹ́yìí náà ó lágbára níbi tí Ọlọ́run ṣàánú wa o. Màmá ìgbà ọ̀lẹ̀ yìí náà wà ṣe sàrà fáwọn òkú ọ̀hún bá. Pé gbogbo àwọn ọmọ olókùú wọn ti ní wọn ń ṣàràjọ. Ẹ jẹ́ kó ṣe sàrà o. Ẹ ń bọ̀lẹ̀ wá ń sùn báyìí màmá. Ó ní oṣù ń gbé yẹn. Ẹ̀yin náà ò tó sunlé. Torí bẹ́ẹ̀ bá sunlé òkúta níṣẹ́ ń jẹ́. Màmá ọ̀rọ̀ ẹ mọ̀ pé gbà mí ọ̀rọ̀ mi máa ń dàbí àwàdà àwọn òkú tó wá ń sọ̀kò yìí ṣé bí wọn ò sọ kọ́kọ́ fẹ́ yìí. Wọ́n ti wọ́n gan ló pọ̀ jù. Ẹ̀jẹ̀ ní bá mi fi kìíní fún ṣe ní gbogbo àwọn. Ṣé máa ṣí? Wọ́n bá mi fi kìíní ṣe bíbà ó sì ń dùn díẹ̀ díẹ̀ bíbà yìí. Ó sì ń dùn náà. Ó ti bẹ́ lóòótọ́ orí màmá bẹ́ o. Ẹ jẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu. Ẹ jẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu. náà nǹkan tó fẹ́ sọ ní nǹkan kan náà lájọ fẹ́ sọ ọlọ́run náà làbájọ bó ṣe rí náà yẹn tó lébi ògbélé àwọn mi ló wà ní àjẹ́dọ̀bìdè Tuesday jẹjọ tẹ́mi náà dé ìlọ́dí church làjẹ́ ń sùn bá ṣe wà yìí. ẹ tó sunlé mọ́ torí ó di gbọ́ràn òkò lórí mi. mo yẹ ẹ dákun ọ̀rọ̀ yìí ó dàbí àwàdà ni ẹ já máa ṣe sàrà àfọkù ọ̀run ó ṣe pàtàkì láti máa ṣe sàrà fún àwọn òkú ọ̀run. Ó dàbí tó lè dé àwọn olóògbò ni gbogbo wọn náà wá bí pátá. Àwọn olóògbò ni wá bí. Gbogbo landlord association. Ìwọ yìí ìjẹjọba yẹn máa ṣe bá ń ṣe pàtí ń bí báyìí. Kí wá ní ìṣe wá fẹ́ báyìí? Lẹ́yìn àwọn olóògbò ni iṣẹ́ pé àwọn èèyàn míì bóyá bíi pásítọ̀ àbálàfà
apàláàfà bọ̀tà ìgbà pé pásítọ̀. kí láláàfáà sọ fún yín. àkàrà náà ní àbọ̀ṣẹ̀ máa pẹran ni. wọ́n ní ká pẹran ni. wọ́n ní ẹ pẹran tó tẹ́ bá ti pẹran yóò stop ẹ̀yin náà ẹ̀ ṣe bẹ́ẹ̀. so níta tó níta ní àfi tó wà létí lélẹ́yìí ó lágbára o wọn lókù ló ń sọ òkú látinú sàárè látinú sàkú eléyìí lágbára o lágbára ọlọ́run bá dá o wàhálà dúró. Lovers all over the world, tí ẹ bá farabalẹ̀ wo fídíò ẹ máa rí i pé ẹni tí ó bá ní òkú lọ́run bó jẹ́ mùsùlùmí ni bó jẹ́ kristẹni ni bó dẹ̀ jẹ́ ẹlẹ́sìn àbáláyé lóyún ẹnìyẹn ń ṣe ó máa kọ́ wa lẹ́kọ̀ọ́ a dẹ̀ máa rí wípé ó tọ́ ó yẹ kí a máa ṣe àdúrà fún gbogbo àwọn òkú tí a bá ní lọ́run because ìgbà tí wọ́n padà ṣèwádìí tí wọ́n ní àwọn mú àwọn aláàfáà débẹ̀ láwọn mú àwọn oníṣẹ̀ṣe débẹ̀ wípé wọ́n sọ̀rọ̀ wípé káwọn ṣàdúrà káwọn dín àkàrà káwọn pa ẹran fún àwọn òkú ọ̀run pé ìyẹn ni á jẹ́ kí kinní yẹn rọlẹ̀ and then tá a bá dẹ̀ gbọ́ ìyá yẹn dáadáa ìyá yẹn ṣàlàyé pé àwọn máa ń ṣàdúrà tẹ́lẹ̀ pé ìgbà tó wá yá tó dé stage kan ni àwọn aládùúrà àwọn onígbàgbọ́ àwọn kristẹni ni wọ́n sọ wípé káwọn má ṣe àdúrà mọ́ wípé pé ẹbọ ni mi ò tún gbọ́dọ̀ nǹkan bá ń rí ẹni tó ti kú kéèyàn ṣàdúrà fún kéèyàn fàdúrà ràn lọ́wọ́ oríṣiríṣi nǹkan ṣáà ni a máa rí and then ìgbàgbọ́ ó ṣe kókó ó ṣe pàtàkì ní inú ẹ̀sìn tí a bá wù ká lè máa ṣe so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa share fídíò sí yìí so that wọn tí wọ́n ní òkú lọ́run tí wọn kì í ṣàdúrà fókù wọn wọ́n á tún lè fi eléyìí ṣe àríkọ́gbọ́n bẹ́ẹ̀ ni because àríkọ́gbọ́n ńlá ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ló jẹ́ ọdún ìṣẹ̀lẹ̀ kàyéfì níbọ̀ ó kọ́yàn lẹ́kọ̀ọ́ pé ẹni tó bá lókù lọ́run kó máa ṣàdúrà fún òkú ẹ̀ so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ likes ẹ comment we love you all thanks for watching.